gbòde o, Adunduntan gbòde o. Adunduntan gbòde o, ó gbòde o, Adunduntan gbòde o. Eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye, Adunduntan gbòde o. Eré aládùn, eré olóyin mọ̀mọ́, Adunduntan gbòde o. Àsìkò ti tó, eré ti bẹ̀rẹ̀ nìyẹn, Adunduntan gbòde o. Ọgbọ́n ọlọ́gbọ́n, ohun la fi ń ṣọgbọ́n, Adunduntan gbòde o. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára, Adunduntan gbòde o. Àsìkò ti tó, kájọ kọ́gbọ́n kún ọgbọ́n, Adunduntan gbòde o. Àsìkò ti tó, ó yá ká fìmọ̀ kún ìmọ̀, Adunduntan gbòde o. Ọmọdé ilé, gbogbo yín ẹ súnmọ́ bí, Adunduntan gbòde o. Ẹ̀yin àgbààgbà, ẹ wá kan fìdílé, Adunduntan gbòde o. Gbogbo wa pátá ló yẹ ká jọ wò ó, Adunduntan gbòde o. Ìrírí ńlá, ìṣẹ̀lẹ̀ tó fa kìkì, Adunduntan gbòde o. Adunduntan, eré olóyin mọ̀mọ́, Adunduntan gbòde o. Eré ti yá o, ẹ máa bá wa ká lọ, Adunduntan gbòde o. Adunduntan gbòde o, ó gbòde o, Adunduntan gbòde o. Eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye, Adunduntan gbòde o. Eré aládùn, eré olóyin mọ̀mọ́, Adunduntan gbòde o. Àsìkò ti tó, eré ti bẹ̀rẹ̀ nìyẹn, Adunduntan gbòde o. Ọgbọ́n ọlọ́gbọ́n, ohun la fi ń ṣọgbọ́n, Adunduntan gbòde o. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára, Adunduntan gbòde o. Àsìkò ti tó, kájọ kọ́gbọ́n kún ọgbọ́n, Adunduntan gbòde o. Àsìkò ti tó, ó yá ká fìmọ̀ kún ìmọ̀, Adunduntan gbòde o. Ọmọdé ilé, gbogbo yín ẹ súnmọ́ bí, Adunduntan gbòde o. Ẹ̀yin àgbààgbà, ẹ wá kan fìdílé, Adunduntan gbòde o. Gbogbo wa pátá ló yẹ ká jọ wò ó, Adunduntan gbòde o. Ìrírí ńlá, ìṣẹ̀lẹ̀ tó fa kìkì, Adunduntan gbòde o. Adunduntan, eré olóyin mọ̀mọ́, Adunduntan gbòde o. Eré ti yá o, ẹ máa bá wa ká lọ, Adunduntan gbòde o. Adunduntan gbòde o, ó gbòde o, Adunduntan gbòde o. Eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye, Adunduntan gbòde o. Eré aládùn, eré olóyin mọ̀mọ́, Adunduntan gbòde o. Àsìkò ti tó, eré ti bẹ̀rẹ̀ nìyẹn, Adunduntan gbòde o. Ọgbọ́n ọlọ́gbọ́n, ohun la fi ń ṣọgbọ́n, Adunduntan gbòde o. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára, Adunduntan gbòde o. Àsìkò ti tó, kájọ kọ́gbọ́n kún ọgbọ́n, Adunduntan gbòde o. Ọdún sọ́kù máa fún mi ní 20,000 náà. Actually, I promise you. But owó yẹn kọ́ ni problem. But you go to bank, no problem. The lady and her there now. It's true. I will. But for me, if I can on there, I'm doing all this in order to satisfy you. For me, do you love me? I love you so much. Are you sure? Very sure. Eh? You! Ah! Yeah! Magic Agbe. When you grab where you must be stupid. Shut up! You are. Shola, did you explain to us? Kí ló ń ṣẹlẹ̀ náà? Wèrè làwọn eléyìí. Ẹ ti ṣí èrè ni, èmi Adẹ́sì. Èmi. Shola, Tó ṣe
Kí ló dé gọ́sẹ̀? Wàhálà yìí ti pọ̀ jù. Adigun. Má bínú, kò sáà lórúkọ. Ṣọ́ọ̀bù ni pé mo dẹ dúró. Mi ò bínú. Adigun, mo máa fẹ́ tọrọ ọkọ lọ́wọ́ ẹ̀ ni. Mo dẹ̀ bóyá wàá ṣe fún mi. Bùsáyọ̀, níwọ̀n bàgbà tó jẹ́ pé Olúwa ló nílé àti ẹ̀kún ẹ̀. Ayé àtàwọn tó tẹ̀dó sínú ẹ̀. A ò mú wá sáyé, a ò dẹ̀ ní mú nǹkan kan padà lọ. Tí nǹkan yẹn bá ti wà níkàáwọ́ mi, kí ló dé tí mi ní ṣe fún ẹ? Mo máa ṣe. Ó láwọn courses kan tí ò yé mi. Àdèmọ́ yẹn máa ń rí ẹ. Mo rí pọ́lọ̀ ń fún ẹ lọ́pọ̀lọ́ níwọ̀nba tiẹ̀. Má bèlè máa take láwọn courses yẹn as in extramural classes. Àbí ò lè ṣe fún mi ni? Mo máa lè ṣe fún ẹ. Àwọn course wo ni kò yẹ jẹ́ kí n lò. Tí ẹ ti list wọn wọ sí ìbálò mi máa pàdé o. Sórí lè town planning principle and techniques lélẹ̀ kò yé mi. Sórí orí land law yìí náà kò yé mi. Population studies yẹn náà ò yé mi. Then quantitative analysis yẹn náà kò yé mi. Mo bí a force mo ní problem pẹ̀lú ẹ̀ náà ni. Kò sí problem. Irú yín pọ̀ káwọn àmọ́ ń bà mí pé kí n kọ́ àwọn ní nǹkan yẹn tó yẹ pé wọn kì í ráyè wà mọ́ bọ́ tìgbà tó yẹ pé wọ́n lo pinnu lọ́kàn rẹ̀ láti wà kò sí wàhálà ṣùgbọ́n tó bá ti di nǹkan bíi 7:30 lọ́la kó wá bá mi ní hostel. Àkójú bẹ́ẹ̀ ni ó ṣe gan ni. Thank you God bless. Ayé ò lè tó yẹn. Tí bá ti ní kí n bẹ̀rẹ̀ lọ́wọ́ tí wọ́n náà bá ti ní kí n bẹ̀rẹ̀ lọ́wọ́. Ọgbà ó ṣe. Yeah, bye bye. Ajá tó bá wọ ilé ẹkùn. Ẹja bo. Ajá tó bá wọ ilé ẹkùn. Ẹja bo. Ajá tó bá wọ ilé ẹkùn. Ẹja bo. Chifo, gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ nǹkan tí a ṣe pé ìpàdé ilé tá à ń ṣe tí mo rẹ̀ nígbàgbọ́ pé impromptu meeting yìí kò yẹ kó máa wáyé ṣùgbọ́n ó ti wáyé náà nìyẹn ká gbà bẹ́ẹ̀. Nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ ṣe ń sìn ni pé tí ẹ bá fẹ́ declare judgement yẹn ẹ jọ ẹ declare amicably ẹ má fi síbì kan ju ibì kan lọ torí pé àmọ́ ẹni tí ọmọ yìí nífẹ̀ẹ́ náà méjèèjì dandan tẹ̀ ni a gbọ́dọ̀ dá gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ṣe yẹ a ò lè fi sí ọ̀tún tàbí ká fi sósì Ju tọ̀tún lọ. A máa dá ẹjọ́ yìí gẹ́gẹ́ bí ó bá ṣe lọ ni. Olórí. Kò yẹ ká ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ sí wá sọ̀rọ̀ sẹ́yìn. According to what I told you, mo sọ wípé níjọ́ tí mo ti rí lady yìí, ó ní kí n fi gbogbo àwọn tí mò ń fẹ́ sílẹ̀. Mo wá mú gẹ́gẹ́ bí aya tí màá fẹ́ tí mo bá parí school mi. Ìyẹn ládẹ́s wá rí tó ranjú mọ́ because ó ní phonetic lẹ́nu jù mí lọ. Ti fò mi lè tán iná ọmọ yìí nífẹ̀ẹ́ mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ ọkàn tí ṣe máa fẹ́ tí mo nífẹ̀ẹ́ sílẹ̀. But kí ló máa ń ṣe ẹ̀yin méjèèjì náà lórí ọ̀rọ̀ oṣobìnrin kò ṣobìnrin ẹ dẹ̀ fẹ́ máa lura yín. Ok obìnrin tẹ̀ ń sọ nípa ẹ̀ yìí bóyá kò nífẹ̀ẹ́ ẹ̀yin méjèèjì ṣe é mọ̀ ẹ dẹ̀ fẹ́ máa lura yín kí ló máa ń ṣe yan ẹ̀yin ọkùnrin náà. Ẹ wá mọ̀ tó ṣẹlẹ̀ kò possible fún obìnrin kó gbé ọkùnrin méjì sílé gẹ́gẹ́ bí ọkọ so kí wá lẹ́yìn jàlè lórí ká ní kò tiẹ̀ nífẹ̀ẹ́ kankan nù yín sì ń ṣe mọ́ ni. Olórí mo tẹ́mi lè ṣe nípa iṣu pípé a pe lédì yẹn a wá bá ṣe máa rí a wá di ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ẹni tó bá nífẹ̀ẹ́ nù àwọn méjèèjì a mọ̀ sódà a máa wá bá ṣe máa bẹ ẹni tí ò nífẹ̀ẹ́ yẹn kó má bínú because a lè fi wọ́n lè kankan máa jà lórí obìnrin kan bí eléyìí kò possible àbí kí lẹ ní mo sọ. báwo ló ṣe lè sọ bẹ́ẹ̀
ṣé èmi wá jẹ́ àtinúmọ̀ràn ni abẹ́ máa gbọ́ ni tí màá fi mọ ẹni tó nífẹ̀ẹ́ jù láàrin adex àti scorpion. Chivo kíkẹ́ tó sọ̀rọ̀ yẹn ò fún yín ní nǹkan tẹ́ máa lò ní ṣàrí code of conduct èmi believe pẹ̀lú lò ní pé kíkẹ́ yẹn náà la máa rán sí ó máa jẹ́ ọmọ náà tá a máa rán sí náà. bẹ́ẹ̀ ni torí pé obìnrin ni. olè dẹ̀ máa mọ ẹsẹ̀ olè tọ̀. She's very smart and I know she's a lady, she can do it. Now do it. Okay. Kíkẹ́ mo gbé iṣẹ́ yẹn lé ẹ lọ́wọ́ mo fẹ́ kí o ṣe àwọn necessary investigation lórí ọ̀rọ̀ yẹn kó dẹ̀ wá fún wa ní àbọ̀ nípàdé tó ń bọ̀. olórí mi ní kí ẹ má ṣèwádìí o àmọ́ tẹ́ ẹ bá fẹ́ ṣèwádìí ẹ ṣe bó ṣe tán ẹ ṣe bó ṣe yẹ because tó bá lọ lápá kan jàmọ̀nú á di kọ́ gàrí á ran ara lé á dẹ̀ ran ara oko. Tifo kò ní séwu ẹnì kò lè máa dún mọ́ orúmọ̀ mẹ́nìkan. ajá tó bá wọlé ẹkùn. ẹ̀jẹ̀ àbò. ajá tó bá wọlé ẹkùn. ẹ̀jẹ̀ àbò. Adunduntan gbòde o ó gbòde o Adunduntan gbòde o Adunduntan gbòde o ó gbòde o Adunduntan gbòde o eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye. kò sí àwọn kan pé kí n bẹ̀rẹ̀ ọ̀fọ̀ ẹ̀ náà ni. ojú àwọn ọkùnrin bá di ṣá. wọn lọ́pọ̀lọ́ rárá bọ̀ yẹn wáyé kán máa já nítorí obìnrin kan. èmi kàn wò pé ṣé nǹkan tó dára wà fún tẹ̀yàn kan ṣá. èmi náà mọ̀ fún lórí burúkú wọn o. but ta ló wí náà àwọn méjèèjì gan ta ló lura jù. lura kẹ wọn ò já wọn kàn pariwo mi lásán ni. ṣé kò wọ́n jà fún mi ká tiẹ̀ let's be realistic tó bá ní kó choose ìkan náà méjèèjì as in kó tiẹ̀ sọ ìfẹ́ tiẹ̀ gangan náà ta ló máa choose. kò sẹ́ni kankan tí mo lè mú náà méjèèjì kò sẹ́ni bọ̀dẹ̀ tí mo lè fẹ́ nínú àwọn méjèèjì. yes Àjàní mi wà ní London kò sí nǹkan tí mo fẹ́ fi wọ́n ṣe. ìyẹn ni pé ó kàn gbowó lọ́wọ́ wọn ni oníkankan ṣe pẹ̀lú wọn. sẹ́ni bọ̀dẹ̀ tí mo lè fẹ́ nù wọn. adex tè máa fún mi lówó dáadáa. ṣọwárí ṣọlá for security purpose mo ṣe ń fẹ́ and they also good dáadáa lórí understand. anyway ọmọ kan ní kí n rí ẹni ṣá. ok eré aládùn eré olóyin mọ̀mọ́ Adunduntan gbòde o àsìkò ti tó eré ti bẹ̀rẹ̀ nìyẹn Adunduntan gbòde o ọgbọ́n ọlọ́gbọ́n òun la fi ń ṣọgbọ́n Adunduntan gbòde o ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára Adunduntan gbòde o àsìkò ti tó kájọ kọ́gbọ́n kún ọgbọ́n Adunduntan gbòde o àsìkò ti tó ó yá ká fìmọ̀ kún ìmọ̀ Adunduntan gbòde o ọmọdé ilé gbogbo yín ẹ súnmọ́ bí Adunduntan gbòde o ẹ̀yin àgbààgbà ẹ wá kan fìdílé Adunduntan gbòde o gbogbo wa pátá ló yẹ ká jọ wò ó Adunduntan gbòde o ìrírí ńlá ìṣẹ̀lẹ̀ tó fa kìkì Adunduntan gbòde o Adunduntan eré olóyin mọ̀mọ́ Adunduntan gbòde o eré ti yá o ẹ máa bá wa ká lọ Adunduntan gbòde o eré ti yá ẹ máa bá wa ká lọ Adunduntan. ajá tó bá wọlé ẹkùn ẹ̀jẹ̀ àbò. ajá tó bá wọlé ẹkùn ẹ̀jẹ̀ àbò. ajá tó bá wọlé ẹkùn ẹ̀jẹ̀ àbò. àbò ìyá ẹ̀. gẹ́gẹ́ bí àwa náà ṣe mọ̀ a ní ohun púpọ̀ sí àti pé mo sì fẹ́ ká mọ̀ wípé ìpàdé yìí ó ló jẹ́ ìpàdé tó kàn yìí
lórí ọ̀rọ̀ adex àti scorpion nípa ọmọbìnrin tó ń jà lé fún mi láyọ̀. ókè o Kíkẹ́ níbo ló bá ṣẹ̀yìn dé. swallow bàbá ìbàrẹ̀ wọ́n mi là gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí sí èmi Kíkẹ́ lọmọ tí ò gba nonsense mo ṣe gbogbo investigation lé lórí and I get the facts ṣé bí mo sọ fún yín pé obìnrin ò lọ́rùn ok ẹ̀yin náà wò. And they're also good that lórí, understand? Anyway, I'm going to carry any shot. Okay. Bye-bye. Èmi scorpion ni fún mi ń pè ní ará oko. Màá bínú. Ẹnu ẹ sọ̀hún kò ní ẹ. So after all the money I've spent for this girl. Àwọn dákẹ́ èrè lóore. Kí ló máa ń ṣe yín? Ṣé bí mo sọ fún yín jọ yẹn? No, ṣé bí mo sọ fún yín? Mo ló lè má fẹ́ kankan nù yín. Tẹ́ fẹ́ máa jẹ̀lé lórí tẹ́ ń gan pa tẹ́ ń gẹsẹ̀. Tẹ́ ń ju pa tẹ́ ń ju everything. Ṣó tán? Kíkẹ́ o ti pọ̀ jù gbà. Chop náà pé. Obìnrin ò ráyé wá o, Ọlọ́run. Ṣé nítorí ọmọ rífraf yẹn ó ní àwọn eléyìí wá fẹ́ kúlé lórí. Okay, ọmọ yẹn ló wá fẹ́ da ẹgbẹ́ tàwa rú àbí. Nílẹ̀ yìí. Ìjọ ti bàbá. Kàn mí. Bàbá. Ẹni tó dánrú ẹ̀ wò lánàá ńkọ́. Ẹ̀jẹ̀ bò bàbá. Ó fẹ́ jẹ ó fi gbogbo ẹ̀jẹ̀ wẹ̀. Scorpion. Èmi. Àwọn dákẹ́jọ́. Èmi. Adex. Baba, too sure. No problem. Okay. O ta se fún mẹ́ni ni. Confirm. Poison. Ṣé chifo mo jẹ o. Poison. Chifo mo wà. Mo fi iṣẹ́ yẹn lé lọ́wọ́. Méjì àbẹ́yẹ̀ kan. Ajá tó bá wọlé ẹkùn. Ẹ̀jẹ̀ àpò ọmọ ìjà ẹ̀ mọ́. Ajá tó bá wọlé ẹkùn. Ẹ̀jẹ̀ àpò wá ti lọ bò. Okay, lábẹ́ ọ̀rọ̀ mi. Bàbá kò sọ̀rọ̀ ọmọ ìjà rẹ̀. Ajá tó bá wọlé ẹkùn. Ẹ̀jẹ̀ àpò. Ajá ilé ti wọlé ẹkùn. Ẹ̀jẹ̀ àpò bàbá. Eré aládùn, eré olóyìnbó mọ́, àdùdù tán gbòde o. Àsìkò ti tó, eré ti bẹ̀rẹ̀ nìyẹn, àdùdù tán gbòde o. Ọgbọ́n ọlọ́gbọ́n, òun la fi ń ṣọgbọ́n, àdùdù tán gbòde o. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára, àdùdù tán gbòde o. Adex báwo ni? Ayọ̀ nínú.
ṣé o máa wà surprise pé mo kàn sáré invite ẹ wá sí ibi rébété ń bí báyìí. Ó surprise mi náà náà ó sá rí i pé mo busy pẹ̀lú àwọn boys mo ń bá fún bẹ́ẹ̀ especially Sisi pupa yẹn. Jọ̀ọ́ má bínú sí mi fún àǹfààní ara wa náà ni ṣó yẹ sórí àwọn ọ̀rọ̀ kan ló ti dàbí pé ó ti ń jẹyọ ṣọ́ọ̀ mi yẹn ń sìn tí èmi fẹ́ sáré rẹ̀ sí ṣé understand sórí ní campus yìí bó ṣe tó yìí in fact àwọn èèyàn wọ́n ti ń fúnra sí ẹ gan ìṣọwọ́ múra ẹ everything up and down in fact mo ń lọ lọ́jọ́ kan ni mo kàn rí àwọn èèyàn tó ń dá ọ̀rẹ́ sílẹ̀ tó ń sọ pé bọ̀bá adex yẹn ọmọ ẹyẹ mi ò igbá kan àwo kan nígbà tó jẹ́ pé ìṣọwọ́ múra ẹ̀wọ́ náà kò tà sí àwọn ọmọ ẹyẹ gbogbo ara ẹ kìkì kọ̀ǹpútà èyí tó gbé dání gan Ọlọ́run ló mọ iṣẹ́ tó tún ń ṣe. Kí ló ràn pẹ̀lú dresses mi ṣe bí university la wà I can dress the way I like now. O ò lè dress bó bá ṣe like o that is a wrong statement tó bá bà ẹ́ ó dẹ̀ mọ òfin tí iléèwé gbé kalẹ̀ wípé ẹnikẹ́ni tí ó bá jẹ́ ọmọ ẹgbẹ́ tọ́wọ́ bá bà ẹ̀wọ̀n ló máa kú sí o. Máa kà tẹ́lẹ̀wọ̀n fún mi o máa láyé la máa báwo ló ṣe fà sọ pé mo fẹ́ lóyún sẹ́wọ̀n fẹ́ bímọ sẹ́wọ̀n máa sọ yẹn fún mi. Mo ń já èsì ni bó ṣe ń ká mi lára tó. Nǹkan tí o sọ yẹn ọ̀rọ̀ ló sọ but èmi náà try láti wá solution sí but afa ó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pẹ̀lú security inú ọgbà yìí. Ó ṣàmù èmi Dibanj mo ṣiṣẹ́ yẹn bí iṣẹ́ o but ó dà pé iṣẹ́ yẹn fail tó ìgbà tí mo lọ ọ̀ràǹdà mo ṣàkíyèsí pé ibi tá a ti ní problem ò ní pé àwọn tó jẹ́ lecturer wa àwọn olórí wa kò sí kankan nínú wọn tó jẹ́ ọmọ ẹ̀yẹ so ìdí nìyẹn tí ó fi dàbí pé ó difficult fún wa mo dẹ̀ ń ṣàlàyé fún ẹ nípa dress yìí òun gbé mi sọ́tún òun gbé mi sósì so ó jẹ́ bí àárín ẹ̀ ṣe jẹ́ o kí ni o rò pé a tiẹ̀ lè ṣe sí ọ̀rọ̀ yẹn gan sẹ̀. Nǹkan kan dẹ̀ wá sí mi ní orí o nípa àwọn security ọgbà tó tight àti ìmúra mi mo wò pé ó dà pé the best solution sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn pé ká kó ẹrù wa kúrò nínú ọgbà yìí kílítà ló máa ṣe meeting nígboro. yá wo orí ẹ pé gbà síbẹ̀ adex ìyẹn túmọ̀ sí pé tóró bá ṣe ń ṣe lọ́gbà ń bíbà ẹ̀ ajá ṣe ń ṣe ní. ṣọ́ọ̀nà. ìfà àti inú mi dùn bẹ̀rẹ̀ tẹ̀ má gbàgbé nípa àdírẹ́sì ẹ̀ tí mo sọ yẹn òun ló tún kàngùn mọ́jú ń sìn báyẹn ara kan tí mò ń sọ fún ẹ nìyẹn. àlàyé ṣé wọ́n rí gò lójú tèmi ni. jẹ́ kí n ṣe lè lọ́nà mo lọ́mọ kan tí mo mú mọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn. ẹ jẹ́ kí mi lọ wá nǹkan jẹ́ bẹ́ẹ̀. àsìkò ti tó kájọ kọ́gbọ́n kún ọgbọ́n Adunduntan gbòde o àsìkò ti tó ó yá ká fìmọ̀ kún ìmọ̀ Adunduntan gbòde o ọmọdé ilé gbogbo yín ẹ súnmọ́ bí Adunduntan gbòde o ẹ̀yin àgbààgbà ẹ wá kan fìdílé Adunduntan gbòde o gbogbo wa pátá ló yẹ ká jọ wò ó Adunduntan gbòde o ìrírí ńlá ìṣẹ̀lẹ̀ tó fa kìkì Adunduntan gbòde o Adunduntan eré olóyè. ṣé o mọ mi. mi mọ yín. poison lèmi ń jẹ ojú mi dára ṣé o ti rí báyìí sí ṣé o mọ Ìṣọ̀lá. boyfriend mi. boyfriend ẹni Ìṣọ̀lá adẹ́sí ńkọ́. boyfriend mi ládẹ́ tí lọ. àwọn méjèèjì ìwọ wa mú ọ̀rọ̀ méjèèjì ìwọ wa fi ń gbára wọn àbí ṣé o mọ nǹkan ó tí mọ nǹkan tó ṣe ó ń forí àwọn méjèèjì òfin gbára wọn àbí kí ló sọ. ṣé mo pé ọ̀rọ̀ yẹn sì ń ṣe mí sọ́mà ọ̀rọ̀ yẹn ò yé mi dáadáa but kí ló fẹ́ ká ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀. ọdún sọ́kùn máa fún mi ní 20,000 náà. Actually I promise you but owó yẹn kọ́ ni problem but to go to bank kò ní problem. the lady and her there now. It's true. I will. But for me, fẹ́ kí kìíní kan dé. I'm doing all this in order to satisfy you. For me, do you love me? I love you so much. Are you sure? I'm sure. You are dead!
jìyà gbé. Kò ní dá fún ẹ, you must be stupid. Shut up. Ìwọ. Ṣọlá jòjì kì í sí mi explain to you. Kí ló ń ṣẹlẹ̀ náà? Ìwé làwọn ilé yìí. Ẹ ti ṣí èrè ni, èmi Adẹ́sì. Èmi. Ṣọlá jòjì. Ló ṣe é bá. Tó bá ní ẹ̀ka bẹ́ẹ̀ dànù. Must be stupid. Kí ló dé kọ́sẹ̀? Wàhálà yìí ti pọ̀ jù. Playing upon our intelligence. Rárá o. Anybody tackle us, we tackle liar. Kéèké ṣàlàyé fún. ṣé wo mọ̀ ni olóòmọ̀ nǹkan tó ṣe àbí ó sọ fún pé ó mọ̀ nǹkan tó ṣe ok so gbàgbé ọjọ́ tí mo wá sí ilé ẹ̀. For security purposes, mo ṣe ń fẹ́. And they're also good dada lórí, understand? Anyway, I'm going to carry any shot. Okay. Bye-bye. Tí mo ń bi ẹ́ léèrè ọ̀rọ̀ tó sọ fún mi pé ò ní kankan ṣe pẹ̀lú àwọn méjèèjì. Ìwọ ò mọ́jọ́ yẹn pé mo wá gbọ́rọ̀ lẹ́nu ẹni. Ó wá tán sí wọn sọ ó wá ń tẹ́wọ́ pẹ́ bó ń tẹ́wọ́ pẹ́ bẹ́. Àbí ó fẹ́ fi orí àwọn méjèèjì ó fẹ́ fi gbára wọn. Kíkẹ́ àṣebáyé ṣe ríre. Ó tàn mí wọ́n ti fẹ́ láti wá ṣe lé fún mi. Gbẹ́nu òṣì ẹ sàn. Àṣebáyé ṣe rí kí ni ó sọ yìí. Ṣé mi bá ní kí n pa ẹ́ gently tẹ́lẹ̀? Kí n kọ́ ra pa ẹ́ ní in an arm's length bọ̀ mi lè pa ẹ́ bẹ́ẹ̀ tó pọ́wọ́ yìí dùn mí. Ó dẹ́ ní nǹkan tí mo fi ṣe kóòdù ni. Ṣùgbọ́n máa fi eléyìí tó easy fún ẹ pa ẹ́ dáadáa. Let's go. Adunduntan eré olóyin mọ̀mọ́ Adunduntan. Adigun, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan ni. Ó mọ̀ pé wọ́n ní pé tá bá ṣe ni lóore, tá ò bá dúpẹ́, ó dàbí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni. Adigun, ṣó nígbà tí mo ti mi ní cause láti regret for a second. Nígbà tí mo lọ wo result mi last semester, tí mo lọ wo ní notice board, Adigun ẹnu yà mí. Mi lè imagine nǹkan tí mo ní ńbẹ̀. Àwọn iṣẹ́ tí mo ti ń rírọ̀ láti 100 level. Mo dẹ̀ tó ní hey no ṣẹ́yìn. Adigun, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan ni o. Mo mọ̀ pé tí máa wò pé torí pé mo sì mi lówó, pé alówó ń lè wa, pé exam wa dé, mo wá ń bribe lecturers. Dó náà máa ní pálí yẹn. But then tí máa parí tán, mi ní lè defend ẹ̀. Wọ́n dẹ̀ pé torí pé mo pè ẹ́ ó dẹ̀ jẹ́ mi. Ó kọ́ mi láwọn iṣẹ́ yẹn ó dẹ̀ yé mi. Adigun, gbà tí mò ń bọ̀, fẹ́ àbùsí kíkan bẹ́ẹ̀ kí n shop fún ẹ. But everybody ló ní taste. Dem mi tún àwọn choice ẹ̀. Wọ́n ní kí wọ́n á bẹ̀ pé ká jọ lọ. Kíkọ sí ẹ múnú ẹ dùn pé kíkọ sí ẹ pé no just a token kí n ṣe thank you fún ẹ Adigun. Bùsáyọ̀, mo fẹ́ kó mọ̀ wípé Ọlọ́run nìkan ló ní ọgbọ́n àti ìmọ̀ pẹ̀lú òye. Bùsáyọ̀, tí mo bá kọ́ ẹ tó bá mọ̀ jọ sí mo fẹ́ la ọpọlọ láti kó ìwé sí ni. Mo dẹ̀ kọ́ ẹ ó pinnu lọ́kàn ara ẹ ni tó bá pinnu pé
o fẹ́ kọ́ o ní mọ̀. Bùsáyọ̀ o ní láti dúpẹ́ lóòótọ́ but tí boutique ọ̀nà boutique tó ló fẹ́ yà láti ra aṣọ fún mi o ní ìdí gbogbo yẹn o ní láti bọ́dà rẹ̀ láti mọ ra anything Ọlọ́run nìkan ló lè san oore fún ẹ̀dá. Adigun Ọlọ́run ló máa sọ̀rọ̀ lọ́tọ̀ bẹ́ẹ̀ kí mi náà sọ díẹ̀ in my own way mo insist jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọgbọ́dé o, ọgbọ́dé o. Ajá tó bá wọlé ẹkùn. Ẹ̀jẹ̀ àpò. Abo ìyá ẹ̀. Ajá tó bá wọ ilé ẹkùn. Ẹ̀jẹ̀ àpò. Oh yes. Àpò tapá ti tán tẹ́sẹ̀tẹ́sẹ̀. All right. Now mo fẹ́ kí ẹnì kankan wá ká gbé diary wa jáde. Ẹ jẹ́ ká check calendar wa kí ló wà ó lójú ọpọ́n. Èyí tí a fẹ́ jẹ́ kí ẹgbẹ́ yìí kó mọ̀. Ó yá o. Kò sí àwì. No problem. Okay. Mo fẹ́ kí a mọ̀ wípé next week ó ní birthday. Ààrẹ ti gbàgbé. Àgbàgbé àti ẹ̀lẹ́ gbàgbé yẹn. Láti lọ dùn jù. Ìyá síbẹ̀. Ọlọ́run bí èèyàn a máa ṣe jù. mo rẹ̀ fẹ́ kí a mọ̀ wípé dandan ni fún yín láti ṣe nǹkan tí ó tọ́ sí mi. Sure. Jẹ́ ká fi sílẹ̀ náà ẹ jẹ́ kó dọjọ́ yẹn. Okay now tí o wá sí nǹkan mímọ̀ pé gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ jẹ́ ká kọrin. Olórí ẹ̀yin ẹlẹgbẹ́ mi. Scorpion oníkankan sọ. Ó dàbí ìpele ìpa ẹnìkan láṣẹ ẹ̀jẹ̀ kan kò sì dájú pé ó tí ì jẹ́jẹun. Oh yes. Kànmí ìwọ náà ń try láti reverse tó bá máa rántí o promise wá fún nǹkan kan ó dẹ̀ yẹ kó rántí wípé èní ni ọjọ́ 4 nínú 7 days ta fún ẹ dúró náà poison. Adex kí la dààmú ara wa fún ganan ẹni tó ní ọ̀rọ̀ gan kò kú sọ̀rọ̀. Àbí o. Ẹ jẹ́ ká fi èyí sílẹ̀ jọ. Ṣìfò kì í ṣe pé mi ò lọ́rọ̀ tí mo fẹ́ sọ gbogbo bẹ́ẹ̀ ṣe ń jó tẹ̀ ń yọ̀ mo kàn ń wò yín ni o ṣùgbọ́n ọjọ́ 7 tí ẹ dá fún kàn mí ibẹ̀ ni mo lúgọ sí bẹ́ẹ̀ ni wò ó kàn mí o ṣá mọ òfin ẹgbẹ́ wa dáadáa tí o bá ti lè ṣíkà àdéhùn ẹ ẹgbẹ́ mi gọ́ngọ́ á sọ kùtùpá wò Kànmí ọ̀rọ̀ ló gbọ́ yẹn àti wípé níbo ló bá ṣẹ́ náà dé. Olórí ẹ wò iṣẹ́ tẹ́ gbélé mi lọ́wọ́ easy náà àfi sùúrù o àti pé mi tiẹ̀ tí mò ń bàbọ̀ níná bọ̀ nǹkan tó wà le jù ni pé mi tiẹ̀ tí ìrọ́nà àbáyọ kọ̀ọ̀kan sí sọ̀rọ̀ yẹn but Ọlọ́run ṣáà fún mi. wò ó kàn mí tètè ṣe iṣẹ́ náà lásìkò nítorí àárí ọjọ́ músolókùn. Kànmí ọ̀rọ̀ ló gbọ́ yẹn tí ọjọ́ 7 bá fi lè pé tó ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ ṣùgbọ́n nǹkan tí yóò sọ gọ́ngọ́ á sọ àbùtù àwù gọ́ngọ́ á sọ àbùtù àwù. àpò a máa fọwọ́ ẹ̀ṣẹ̀ rẹ bẹ́ẹ̀ ti dè yìí yẹ ká fi ẹ̀ sílẹ̀ Kíkẹ́. Aya oya oya o. Aya oya oya o. Aya oya oya o. Aya oya oya o. No go dey comot o. No go dey comot o. Aya oya oya. No go dey comot o. Aya oya oya. Aya oya oya o. Aya oya oya. Aya oya oya o. Aya oya oya. Aya oya oya o. Aya oya oya. No go dey comot o. Adunduntan gbòde o, ó gbòde o. Adunduntan gbòde o, ó gbòde o. Adunduntan gbòde o.
o Adunduntan gbòde o eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye Adunduntan gbòde o eré aládùn eré olóyin mọ̀mọ́ Adunduntan gbòde o àsìkò ti tó eré ti bẹ̀rẹ̀ nìyẹn Adunduntan gbòde o ọgbọ́n ọlọ́gbọ́n ohun la fi ń ṣọgbọ́n Adunduntan gbòde o ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára Adunduntan gbòde o àsìkò ti tó kájọ kọ́gbọ́n kún ọgbọ́n Adunduntan gbòde o àsìkò ti tó ó yá ká fìmọ̀ kún ìmọ̀ Adunduntan gbòde o ọmọdé ilé gbogbo yín ẹ súnmọ́ bí Adunduntan gbòde o ẹ̀yin àgbààgbà ẹ wá kan fìdílé Adunduntan gbòde o gbogbo wa pátá ló yẹ ká jọ wò ó Adunduntan gbòde o ìrírí ńlá ìṣẹ̀lẹ̀ tó fa kìkì Adunduntan gbòde o Adunduntan gbòde o ó gbòde o Adunduntan gbòde o Adunduntan gbòde o ó gbòde o Adunduntan gbòde o eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye Adunduntan gbòde o eré aládùn eré olóyin mọ̀mọ́ Adunduntan gbòde o àsìkò ti tó eré ti bẹ̀rẹ̀ nìyẹn Adunduntan gbòde o ọgbọ́n ọlọ́gbọ́n ohun la fi ń ṣọgbọ́n ajá tó bá wọlé ẹkùn olórí ṣé kò sí mítìn lẹ́nìí. kàn mí mítìn wà jókòó. má jẹ́ kó yẹ̀ lẹ́nu nítorí pé irú ẹ̀ ò tí ì ṣẹlẹ̀ láti ìgbà tó ti darapọ̀ mọ́ wa ni but ó ti ṣẹlẹ̀ náà nìyẹn wọ́n máa ń pè nǹkan kan ní farewell service. bàbá ṣé ẹnìkan travel ní àgbà o. tó bá máa rántí ọ̀la ló máa pé ọjọ́ méje gẹ́gẹ́ bí òfin ẹgbẹ́ yìí tó bá sì ti kù ọ̀la tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa ṣẹlẹ̀ a máa nílò láti ṣe farewell service fún irú ẹni bẹ́ẹ̀ farewell service ò là ń ṣe lọ́wọ́ yìí. Scorpion bá mi ṣàlàyé fún. Kàmí in fact ó ṣe mí láàánú láti túfọ̀ ààrẹ fún sórí ẹ̀yẹ ẹ̀kan yẹn là ń ṣe because ó ní àṣà àti ìṣe tá a máa ń lò nínú ẹgbẹ́ wa gbogbo ẹni tó bá sì ti fọwọ́ padà wá lójú tó bá ti kọ lábẹ́ a máa ń ṣẹ̀yẹ ẹ̀kan in fact ó ṣe mí láàánú láti lè sọ fún ẹ pé ẹ̀yẹ ẹ̀kan yẹn là ń ṣe. Happy birthday. This is the same. ẹ wá o àjọ sàdéhùn pé a máa fi kú dẹ́rù bàrà wa o ṣé mo try tó ni ẹ jọ̀ọ́ iṣẹ́ tá a gbélé mi lọ́wọ́ ilé o olórí ẹ jọ̀ọ́ ẹ fún mi time díẹ̀ in fact mi ti rọ náà àbáyọ gan náà ẹ jọ̀ọ́ o. ṣìfò mo sọ fún mi lẹ́yìn tí bá ọmọ ilé yìí jẹ́ gbà tó fẹ́ wọlé ẹ ló lówó kan ní owó mélòó ní sìn ẹ ti bàjẹ́ náà ẹ wé kí inú club fẹ́ mi èmi á pa ilé ìdánù yẹ ká ti já pa náà mi ò láìkí ẹ o nonsense ni o. kí n fún ẹ ní time díẹ̀ sí. kọ́ mi ṣé òun kò gún mi gàràgàrà ìwọ no problem mo ti mọ nǹkan tí màá ṣe fún ẹ kọ́ mi ó fi ojú di mí àbí ó fi ojú di mí.
olórí èmi ìbá sọ pé kẹ́ ẹ ní kíkàn mi ò fún wa láàyè ká lè jíròrò bá ṣe sòkú rẹ̀ bóyá àgbẹ̀ ránṣẹ́ sáwọn òbí ẹ̀ ni wọn àbí à ń ṣe bá a ṣe ń ṣe tán yòókù torí ìkọ̀kọ̀ tó lé mú ẹgbẹ́ wa. nítorí pé kò sí ọ̀nà àbáyọ fún mọ́. ẹ wá mo fẹ́ kí ẹ mọ̀ wípé òfin nínú ẹgbẹ́ yìí ó ti wà síbẹ̀ kò nílò láti jẹ́ kí a sọ fún Kànmí kó kúrò láàrin wa nítorí nǹkan kan tá a máa ṣe a ti mọ nǹkan tó yẹ ká ṣe dandan sì ní fún wa láti ṣe tí Kànmí tí ò bá fi lè ṣe ohun tá a fẹ́ kò jù bẹ́ẹ̀ lọ ajá tó bá wọlé ẹkùn ẹ̀jẹ̀ á bò ó ajá tó bá wọlé ẹkùn ẹ̀jẹ̀ á bò ó ajá tó bá wọlé ẹkùn ẹ̀jẹ̀ á bò ó. Hey, Tabi. Mo ti wá ẹdẹ́nu ilé mi ń ba ẹ̀mí mọ̀ pé skul ló wà. Mo ti ń wá fóònù mi láti bí ìjẹ́rìí sìn ṣùgbọ́n mi ò láǹfààní láti lè bá ẹ sọ̀rọ̀ yẹn because o ráyè èmi náà ò dẹ̀ ráyè so sì tí mo wá rí ẹ mo wá ní kí n béèrè pé sóò bá mi rí fóònù nínú ilé jọ́ nítorí Ọlọ́run sóò bá mi rí fóònù yẹn mo ti ń wá gan. Adigun ṣé òun wá fóònù láti bí ìjẹ́rìí yóò ti gbogbo ilé ò rí fóònù. At least bí last week nísìnyí fóònù tèmi náà sọnù understand but mo rẹ kàn mí space lásán ni later mo dẹ̀ pàpà rí inú ilé náà ni. Má sọ bẹ́ẹ̀ yẹn sí máa méjìlá wà ní olé ọ̀rẹ́ sọ pé wo mo ò láì gbogbo eléyìí tó ń sọ ìjọ nítorí ọ̀rọ̀ tó bá bá rí fún ìjọ fún mi jọ nítorí Ọlọ́run wọ́n náà mo bó ṣe importance ìjọ mo fún ọba bẹ́ẹ̀. kí ló yẹ kí n ṣe ń sìn àní àárí fóònù mo yóò kàn mí space ẹnu ilé o mọ̀ ń sìn náà. o sáà fi mí lọ́kàn balẹ̀ pa máa rí. sure balẹ̀. Ẹ ká sà. Oh, how are you? Fine, sir. Ẹ jẹ́ sá iṣẹ́ lẹ́kọ́ tó ṣẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ Àríwá tó ilé ti sà. Ilé-ìwé gíga ti ìjọba tó wà nílùú Àbíbà. Àwọn ọ̀daràn wọn ti pààyàn kan síbẹ̀ sà. Àwọn court. Bẹ́ẹ̀ni sà. Wọ́n pa ọmọbìnrin kan síbẹ̀. Bẹ́ẹ̀ni sà. Are you sure? Yes sir. Wọ́n dẹ̀ ti ń gbèrò àti gbé òkú ọmọ yẹn sọnù tílẹ̀ bá ti fẹ́ sà. Ah, what? Kọ́kúbọ́lájí. Sir. Information tí mo gbọ́ sí ni pé àwọn court pa ọmọ kan sí school sí. So ẹ máa tẹ̀lé ọmọbìnrin lọ. Wàá kó àwọn tíìmù ẹ pẹ̀lú weapon. Ẹ lọ kó àwọn ọmọ ẹ wá. Action. Let's go. Bàbá ń gá àwọn school lọ́wọ́ wọn tó máa bọ̀ ọ̀ka. Káàlẹ́ o ẹ sì kú iṣẹ́ òní Olúwa yóò kún wa lérè lẹ́nu iṣẹ́ wa àmín. Oníròyìn ni ọ̀gbẹ́ni Ayọ̀ Àṣìṣì ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Alákòóso ètò ẹ̀kọ́ ilẹ̀ yìí ti pa láṣẹ fún àwọn ọmọ iléèwé pé wọn kò gbọdọ̀ pẹ́ dé iléèwé mọ́. Lónìí ilé ẹjọ́ àpapọ̀ ilẹ̀ yìí wọ́n fi ojú ẹgbẹ́ òkùnkùn léde. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Alákòóso ètò ẹ̀kọ́ ilẹ̀ yìí ti pa láṣẹ pé akẹ́kọ̀ọ́ kankan kò gbọdọ̀ kọjá agogo 7 àbọ̀ kí ó tó dé iléèwé láti sáà tí ó ń bọ̀ lọ. Ọ̀rọ̀ yìí jẹyọ níbi ìpàdé kan tí wọ́n ṣe lónìí látàrí àwọn ọmọ iléèwé tí wọn kì í bìkítà láti pẹ́ dé ilé ẹ̀kọ́ wọn. Lónìí ilé ẹjọ́ àpapọ̀ ilẹ̀ yìí wọ́n fi ojú ẹgbẹ́ òkùnkùn 7 tí wọ́n ṣekú pa ọmọbìnrin kan nínú ilégbèé ọgbà iléèwé náà léde. Adájọ́ sún ìgbẹ́jọ́ náà síwájú di ọjọ́ 15 oṣù tó ń bọ̀ tí ó sì pàṣẹ fún àwọn agbófinró kí wọ́n fi wọ́n pamọ́ sí ìhámọ́.
títì alábala méjì tí ó lọ sí ọ̀nà ayédire yóò di píparí láìpẹ́ yìí. ìdí ni pé gómìnà ilẹ̀ yìí ti gbé ojú agan sí gbogbo àwọn agbaṣẹ́ṣe tí wọ́n ń fi iṣẹ́ ìlú wọ́lẹ̀ wípé èyíkéyìí tí ó bá pẹ́ kí ó tó ṣe iṣẹ́ náà lẹ́yìn òṣùkà yóò pàdánù owó rẹ̀. ìròyìn náà kò ní jù báyìí lọ. olóòtú ìròyìn Yusuf Ọmọ́táyọ̀, oníròyìn yín Ayọ̀ Àṣìṣì, òrùn rẹ̀ lásùn. ẹ kú ìgbádùn eré Adunduntan, eré aládùn, eré akọ́nilọ́gbọ́n, àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ní, bí dúdú ni bí funfun ni o, kò sẹ́ni tó yẹ, eré sì ń tẹ̀síwájú o, kò tán síbẹ̀ o. ẹ kú ìgbádùn eré Adunduntan, eré aládùn, eré akọ́nilọ́gbọ́n, àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ní, bí dúdú ni bí funfun ni o, kò sẹ́ni tó yẹ, eré sì ń tẹ̀síwájú o, kò tán síbẹ̀ o. ẹ kú ìgbádùn eré Adunduntan, eré aládùn, eré akọ́nilọ́gbọ́n, àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ní, bí dúdú ni bí funfun ni o, kò sẹ́ni tó yẹ, eré sì ń tẹ̀síwájú o, kò tán síbẹ̀ o. ẹ kú ìgbádùn eré Adunduntan, eré aládùn, eré akọ́nilọ́gbọ́n, àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ní, bí dúdú ni bí funfun ni o, kò sẹ́ni tó yẹ, eré sì ń tẹ̀síwájú o, kò tán síbẹ̀ o. ẹ kú ìgbádùn eré Adunduntan, eré aládùn, eré akọ́nilọ́gbọ́n, àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ní, bí dúdú ni bí funfun ni o, kò sẹ́ni tó yẹ, eré sì ń tẹ̀síwájú o, kò tán síbẹ̀ o. ẹ kú ìgbádùn eré Adunduntan, eré aládùn, eré akọ́nilọ́gbọ́n, àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ní, bí dúdú ni bí funfun ni o, kò sẹ́ni tó yẹ, eré sì ń tẹ̀síwájú o, kò tán síbẹ̀ o.